lọ yẹn wọ́n lé dànù ó ní bàbá ẹ dákun Sunday Igboho ó lóní èmi náà ti ń gbọ́ ọmọ ẹ ti fẹ́ tí mo fẹ́ mọ̀ mo ní bàbá ẹ dákun kéèké fọ́ kàbọ̀ á nílò ó dì mọ́ mi ni dì mọ́ mi tàbí ní. A few moments later. Lọ́jọ́ kìíní àná tí ọmọ àlè má ṣàǹfààní Saidi Shittu tó bẹ̀rẹ̀ sí ní láàlì gbogbo àwọn àfáànlẹ̀ Yorùbá, mo jáde mo sọ kíní kan gbà náà, mo ní wípé àwọn àfáà kọ́ ni Saidi ń bú o, tí ẹ bá gbàgbé. Mo ní àwọn àfáà kọ́ ni Saidi ń bú o, àwọn àfáà kọ́ ni Saidi ń bàjẹ́, Islam ni Saidi fẹ́ kó bá. Mo dẹ̀ sọ ń gbà mú torí pé àwọn tó ń wo Saidi Shittu lórí Facebook, mùsùlùmí nìkan kọ́ ló ń wò, kìrìsìtẹ́nì ń wò, ẹlẹ́bọ ń wò, mùsùlùmí ń wò, mùsùlùmí ọlọ́bọ̀ Ọ̀yọ́ ó ń wò. Àwọn tó wá ń wo Saidi Shittu tó ń wò wájú ìlú èyìnbó ni wọ́n wà, torí wípé ará ìlú èyìnbó wọ́n rówó ra data, free internet là ń lò. Ọ̀pọ̀lọpọ̀ ní àsìpé ohun tí wọ́n Islam tó ń gbé kò Nàìjíríà, Islam tó ń gbé kò Nàìjíríà, tí èèyàn ò bá ń ṣe ẹni tọ́lọ́hun fẹ́ lò pátápátá, tó bá ń ṣe tọ́lọ́hun fẹ́ lò pátápátá, bó bá ṣe gbé Islam kò Nàìjíríà bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ṣe Islam ń lu èyìnbó. Kí n sọ tọrọ fún yín, bí o bá ṣe gbé Islam kò Nàìjíríà bẹ́ẹ̀ kọ́ ni o ṣe máa ṣe Islam ń lu èyìnbó, torí pé iṣẹ́ àti gbogbo nǹkan míì tí a lérò tá pàdé nílùú èyìnbó, tí èèyàn ò bá ṣọ́ra máa gba Islam lọ́wọ́ yàn. Wàláì, ó máa gba Islam lọ́wọ́ yàn. Tí ẹ bá rí mùsùlùmí kan tó gbé Islam kó Nàìjíríà tó dẹ̀ ń practice wákàtí 5 ẹ̀ ní ìlú èyìnbó, ní gbogbo ìlú èyìnbó ni o, ẹ gbà pé wòlíì Ọlọ́run ni, Ọlọ́run ní ohun tó fẹ́ ṣe fún láyé àtàlùkìyámà. Ẹ kọ́kọ́ lọ gbà wípé èèyàn tí ó bá ń gbé ìlú èyìnbó ó máa kí wákàtí 5 o, àmọ́ kitaban mawquta tọ́lọ́run sọ pé ẹ kí pẹ̀lú àsìkò rẹ̀. Múmbà ará ìlú òyìnbó ò lè kírun pẹ̀lú kitaban mawquta, ẹ kí lásìkò rẹ̀. Ará ìlú òyìnbó lè kí o, ará ìlú òyìnbó ò lè kí o, ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ló máa jẹ́ kó kí pẹ̀lú kọ̀dọ́wù. Ìbẹ̀rù Ọlọ́run ló máa jẹ́ kó kí pẹ̀lú gbèsè. Ọlọ́run fi ẹ̀sìn rọ̀ wá ní rọ̀rùn ní Nàìjíríà púpọ̀. Ṣùgbọ́n àwọn tó ń gbé ìlú òyìnbó, kí ló fẹ́ fi kún? Ṣé ò ní lọ bí iṣẹ́ ni? Àbí wàá fi jẹ́ security ilẹ̀, ìwọ tó fi sẹ́nu ọ̀nà store, àbí ìwọ tó ní kó máa ṣọ́ báǹkì, wàá fi jẹ́ security ilẹ̀, wàá wá ní pé ó fẹ́ lọ kírun àlásàrì, ó fẹ́ lọ kírun àyílà lẹ́nu iṣẹ́, tí wọ́n bá wọlé tó lè bá jà ìwọ ló máa dáhùn fún. Ló fi dá sí wípé ìsìláàmù ìlú èyìnbó yàtọ̀ sí ìsìláàmù Nàìjíríà o, àmọ́ abẹ́ òrùlé ìsìláàmù kan náà gbogbo wa wà. Adélìyà kò ní bàjẹ́ fún yín, ẹ̀yin ti gbọ́ mi yé, àjọ wa ń lo òyìnbó ni. So that ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wá gbé ìsìláàmù kó Nàìjíríà, nígbà tó dé ìlú òyìnbó, ìsìláàmù wọn ó ti yòrò. Ó wá di wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá di wípé orí mídíà lóríkàlùkù ti ń pass time ẹ̀. Àwọn tó wá jẹ́ mùsùlùmí tó yẹ pé Islam wọn ti ń yọ̀bọ̀rọ̀, wọn ò rí ẹ̀sìn yẹn ṣe mọ́ bíi tẹ́lẹ̀. Dàdí Saidi Shittu bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ lórí mídíà. Àti pé látara ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú èyìnbó yìí tí àwọn àfáà Nàìjíríà ti lù ní jìbìtì, ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú èyìnbó wọ́n fọ́lì sórí péjì Saidi Shittu. Abágidi wọn kò ní bàjẹ́ fún yín. Ṣé wà Abágidi wọn lòyìn sìn tó máa wà lórí long journey lánìpọ̀ fẹ́ kírun àìsùbá àyílà ní aago 2 àbí láago 4. Ṣé tó wà ẹ wo àbọ̀ wa bá nìyẹn. Àbẹ́ gbọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn fọ́lì torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó làwọn fake àfáà ti lù ní jìbìtì ní Nàìjíríà.
táwa yìí náà ò ní support oníjìbìtì láyéláyé sẹ́ àfà láti níṣẹ́ lọ́wọ́ torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfà àtàwọn àgbàlagbà àfà wọ́n ti lu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jìbìtì ìlú èyìnbó ó jẹ́ kí gbogbo wọn lọ sórí péèjì Saidi ayé wa rí gẹ́gẹ́ bí kò ń ṣe nǹkan gidi níbẹ̀rẹ̀ àmọ́ gbà tó yá tó yí bírí ó bá di ẹni pé àwọn tó ń lu jìbìtì kan ló bẹ̀rẹ̀ sí ní fèsì mọ́ ó wá ń fèsì àwọn àfà tó ń ṣiṣẹ́ ẹ̀sìn. mo rí wèrè kan ó ṣe fídíò ó ní Igbo ìgbà ìbá mú Saidi Shittu kẹmú wá wèrè kan ló sọ o kẹmú wá sí Mọ́ríkàs kó wá bẹ̀bẹ̀ ìkan tún ṣe àwọn kan ṣe bí pósítà níbi wọ́n ní kẹmú wá sí Mọ́ríkàs kó wá bẹ mùdírù Mọ́ríkàs tí ń bá wá bẹ mùdírù Mọ́ríkàs kẹpẹ mi olórí ọmọ àlè àbórí yín àtórí mùdírù Mọ́ríkàs àbíbù orí yín ò jọ pé papọ̀ ni sórí ń jọ dàrú papọ̀ ni mùdírù Mọ́ríkàs orí ẹ̀ ti yí tẹ́ ẹ ní kí wá lọ bẹ̀ ẹni tí òun tó ń ṣe ọmọ bàbá dámọ̀ ó ní làákàyè lórí rárá àtàwọn wá àti báwo àtàwọn tó ń tẹ̀lé ẹ orí yín ti jọ dàrú torí pé yẹ kó sọ fún ẹ pé orí ẹ ti yí àbíbu o mọ tó ń ṣe o orí ẹ ti yí o ó yẹ kó sọ fún ẹ wá ní pé èmi Saidi Shittu ó bú bàbá mùdírù Mọ́ríkàs ó ní bàbá lọ bẹ̀ tí bá bẹ mùdírù Mọ́ríkàs kẹpẹ mi lórí ọmọ àlè Bariga àtàrí Fúlàní tí bàbá kí ó gba góòlù kọrin àbòsí fún àrí Fúlàní ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ẹ ló expand tó ń kẹjú bọ̀ ló ń kẹjú bọ̀ báyìí ṣé ní gbogbo ẹ̀yin wèrè rẹ ìwọ Bariga àti gbogbo ẹ̀yin olórí burúkú yẹn èmi mo ti ní nǹkan tẹ́mi náà fi set yín up o ṣé gbogbo yín lẹ máa ń kérò lọ́mọ́kà ẹ pé mi ò ṣe program níjẹta mi ò ṣe lánàá gbogbo fídíò tí ìwọ ti sọ̀sọ́kùsọ Bariga àti gbogbo àwọn àfa àtàlágbára omi gbogbo yín àti Sulaiman Faruku wọ́n ti ń bá mi tu sí lábáwá gbogbo ń tẹ sọ̀rọ̀ ìmọ̀ ni tẹ bá ti dé mọ́kà agent tó bá gbé yín wọ Saudi ẹ tètè máa la etí yín kẹ máa gbọ́ ẹ máa la etí yín kẹ máa jọ gbọ́ ẹ máa gbé mi ò jí sọ̀rọ̀ yín agent tó máa gbé yín wọ Saudi wọ́n máa gba license lọ́wọ́ ẹ̀ agent tó máa gbé yín wọ Saudi Arabia pé mushirik ó wọ̀lú mọ́kà agent tó máa gbé yín wọ abẹ́lọ́ṣe umura abẹ́lọ́ṣe ájì agent tó bá bí bàbá ńlá kú bá bá ẹ̀dá Nàìjíríà kó gbé yín wọlé tó wọ́n bá gba láìsẹ̀sì kẹ́ pè mí lórí ọmọ àlè mo ń pípí àì lọ́wọ́ fún yín ni ó dẹ̀ ti rẹ́dì ó ti wá CD mo ti ṣe gbogbo ẹ̀tàn mo ti sẹ́ndì ẹ̀ sí àwọn àbúrò mi ti gbà dáadé mo ní ẹ hold on to that ẹ dì mú àwọn tẹ máa mú fún ó ti wà ńlẹ̀ wọ́n ti ní mú wá ó dẹ̀ ti wà ibi tí máa mú àbí tó ti ní mú wá kárí ntọ́ sọ gbogbo ntọ́ sọ mú wá wọ́n ti translate yẹ ó dẹ̀ ti wà lórí CD wọ́n fẹ́ gbọ́ ìyẹn ti wà ńlẹ̀ fún yín ṣe ti gbọ́ gbogbo máa kọ́ gbogbo yín lẹ́yìn gbogbo ẹ̀yọ́ lórí burúkú yẹn Sulaiman Faruku ó wà ń bẹ̀ alágbára omi ó wà ń bẹ̀ kí ló kú ẹ̀ ìwọ Bariga olórí àwọn tẹyẹpẹ ó wà ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọsọkúsọ pátá even Jackmond wà ń bẹ̀ Mudiru Mọ́ríkàs wà ń bẹ̀ mo rí wèrè irú àwọn bàbá yìí tí ẹ ká máa bá ìwà olólàkàyè irú bí bàbá tó pẹ̀ ní akéwògbàgòlù yìí irú àwọn ilé ẹ̀ka máa bá ìwà ẹni tó nílàkàyè lórí lọ́dọ̀ wọn àwọn èèyàn rò pé ẹgbẹ́ bàbá yìí nílàkàyè àṣàwọn gan báàbù làkàyè ìlàkàyè ìdọ̀tí pàǹtí ìlàkàyè àbòsí ètekéte ló wà lára yín ìlàkàyè jìbìtì kẹpẹ gan ṣẹ́yìn náà bínú oore ni àbí kí la máa mo mọ̀ pé mi ì sẹ́pẹ̀ ń bínú oore torí kọ́ má bàa yẹ̀yẹ́ yín ni ló fà á tẹ́ fi sórí ibú ìyẹn lè máa sórí iṣẹ́ rí nígbà mi máa ń wà tí wọ́n bá dúró téèyàn tó gun bá ṣẹlẹ̀ àwọn tó bá. àwọn àfáà tó ń ṣiṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní fèsì ńgbà náà ó fẹ́ ṣe Adam ó fẹ́ ṣe bàbá Kameli ó fẹ́ sí Mudiru Mọ́ríkàs
ó fèsì mọ́mú ọ̀fà, ó fèsì Ṣéhù Fárúkù ní Kíjìpá, ó fèsì Sọ̀nú Ṣéhù, ó fèsì bàbá alágbára omi, ó fèsì bàbá kí ó gba góòdì, ó fèsì ìmọ̀mù Ìlọrin, ó fèsì ọba Ìlọrin, gbogbo àwọn tó jẹ́ fàárí ẹ̀sìn, ó fèsì gbogbo wọn. Ẹ gbọ́ mi yé. Ó yé mi. Tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí kí n rún ẹ, kò ní dá fọ́ba Ìlọrin, kò ní dá gbogbo yín, ayé ògbó yóò ní dá. Àbẹ́fẹ́ sọ orí burúkú. Ẹ̀rọ kọ́ mọ̀ bẹ̀rù ọba Ìlọrin, àì ní ṣe oríire, kò ní dá gbogbo àwọn máàmù Ìlọrin. Ẹ tó mi jù lẹ́nu, ẹ tó mi jù bí sàámà. Èmi àwọn ará ọkọ ọlọ́ba mi bú, èmi ni máa dá wọn bú fúnra mi, kò ní dá fún gbogbo yín. Ẹ ń ṣe èrè. Èmi ò ní rún ẹ̀kọ́ ọlọ́ba mi bú, èmi gangan ni máa gbà sí fún wọn gidi. Àbẹ́ ń ṣe èrè ni. Wọ́n tó mi jù lẹ́nu, èmi ò ní kí n rún ẹ̀kọ́ ọlọ́ba mi bú ọba Ìlọrin, èmi gangan ni máa gbà sí fọ́ba Ìlọrin, gbà sí fún everybody. Àwọn tí òrùwú rí wọ́n ti fún wọn tó 200,000 naira kan bóyá 300,000 ara wọn ti dẹ̀lé. Ó yá tó bá di next week mo fẹ́ sọ̀rọ̀ pa ṣé wíìkì ni mo fẹ́ sọ̀rọ̀ pa ọba Ìlọrin yín, ṣé ọba Ìlọrin yẹn ṣé ọba Ìsìlámù ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́mọ̀ pé mi ọba Ìlọrin ò ní túmọ̀ sí mi o, èmi ò ní kí n rán yàrá kí tó sọ̀rọ̀ ọba Ìlọrin ṣé bí ọba ṣé bá ṣe ń mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àfáàwọ̀ assalamu alaikum alájì. All right, wa alaikum salam. Ọ̀rọ̀ assalamu alaikum sà. Fún tún sírù àbí ni bí bàbá bá ṣe rí bẹ́ẹ̀ lọ máa ṣe kí ni o bẹ́ẹ̀ lọ mọ́ ó ṣe rí fà. Nítorí Ọlọ́run Sheikh Sauban ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fi ẹ ṣáà ẹ mú aṣọ kan ẹ ra máa fún pẹ̀lú omi tó bá wọ́n kẹ́ máa fi mọ́ orí tí bá sọ̀rọ̀ dáàdi yìí nítorí Ọlọ́run Sheikh Sauban ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fi ẹ ṣáà ẹ mú aṣọ kan ẹ ra máa fún pẹ̀lú omi tó bá wọ́n kẹ́ máa fi mọ́ orí tí bá sọ̀rọ̀ dáàdi yìí. Àríwáládùn sírù àbí bí bàbá bá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ ṣe kí ni o bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ẹ wò pé níbo ló ti wá kàgbá kó orí burúkú yìí torí pé tí bàbá ẹ̀ náà ń ṣe fún Ìsìlámù àbòsí bàbá ẹ̀ ṣe fún Ìsìlámù lẹ Yorùbá òun lọmọ náà ń ṣe lọ́wọ́ yìí. Bàbá ṣe bẹ́ẹ̀ fún Ìsìlámù lẹ Yorùbá lọmọ náà ṣe ya wèrè. Bàbá ń ṣe bẹ́ẹ̀ bàbá tí bàbá ṣe gangan òun gangan nìyẹn fún Ìsìlámù lẹ Yorùbá òun lọmọ náà ṣe ń ṣí èrè. Ẹ jẹ́ ká gbọ́n tí bàbá wí náà mọ̀ ń bọ̀ ẹ ká wo fídíò yìí mo lè máa pọ́ọ̀sì fídíò yìí ká kọ́kọ́ máa gbọ́n tí bàbá ń wí àwa máa wá wọnú ọ̀rọ̀ ń bẹ̀ kẹ́ wá wò pé ṣé bàbá yìí ṣé Ìsìlámù lélẹ́yìí tó ń ṣe òun gan kò sí Ìsìlámù lára ẹ̀ Ádámọ̀ bàbá Ádámọ̀ yìí kò sí Ìsìlámù ọ̀ríjínà kò mọ táwọn ànábì wí kò gbọ́yé kò gbọ́ tí Ọlọ́run sí ànábì bàbá Ádámọ̀ mò ń sọ bàbá Ádámọ̀ tó wà lẹ́yìn mi mò ń sọ bàbá Ádámọ̀ yìí ń tọ́lọ́run sọ kò gbọ́yé tánàbì sọ kò gbọ́yé wá àjádínú àlẹ́ ábá àná ló tẹ̀lé àwọn òun ṣe tìjáríà òun ṣe kọ̀díríà òun gbọ́wọ́ ń bí òun gbọ́wọ́ ń bí ṣé ìmá gbọ́wọ́ kiri ṣọ́wọ́nù Islam tó ló ń gbọ́wọ́ Súfì bismillah. Kò máa gbọ́wọ́ ń bí gbọ́wọ́ lọ́hùn ǹjẹ́ ara Ìsìlámù ni ǹjẹ́ ara Ìsìlámù ni tó bá lọ gbọ́wọ́ kọ̀díríà ó gbọ́wọ́ tìjáníyà ó gbọ́wọ́ sàǹsàlíyà ó wá ń gbọ́wọ́ kiri ǹjẹ́ ara Ìsìlámù ni kò máa gbọ́wọ́ kiri ṣára Ìsìlámù ni ara òṣì tí àwọn yìí ṣe tó fi kọ́ bá Ìsìlámù lẹ Yorùbá tó fi jẹ́ káwọn èèyàn mọ tó ń pè lẹ́sìn torí pé àwọn kò lẹ́sìn wọn mọ̀ Islam ẹgbọ́n wọn rọ̀dọ̀rọ̀dọ̀ lẹ́nu ẹ̀ bísímìlà ìjàre. ṣé gbórí yín ti nílọrin ẹ̀yin ìmáàmù lọrin ó yá wèrè gidi máa gbà sí fún ẹ o máa wò pa ìmáàmù wa ló bá wí ẹ̀ ìmáàmù lọrin yá wèrè ó lè bú máàmù Èkó tó bá ṣe tí ò dá gbà sí fún kó bó dáadáa pé ìmáàmù lọrin ò gbádùn bú tó bá ti ṣe tí ò dá ṣùgbọ́n ìmáàmù lórí yín ó sick ìmáàmù lọrin ó sick gidi ó wá ń gbé yẹlẹ wọn lọ́wọ́ kò mọ kọ́ńtẹ́ǹtì kò mọ ṣé kò wo kọ́ńtẹ́ǹtì tó wà ní oyè tó ń gbélé wọn lọ́wọ́ kò tún wá mọ kọ́nsíkwẹ́ǹsì oyè tó ń gbélé wọn lọ́wọ́ yẹn kò mọ tó máa dálẹ̀ òòrùn onúkọ tó ṣe kàn ọ̀rẹ́ wa ń bẹ̀ kí ló jìjì ẹ̀ ṣe ń bẹ̀ òjìjì ẹ̀ wà nulẹ̀ àwọn òjìjì ẹ̀ wà ń bẹ̀ òjìjì ẹ̀ wà ń bí lọ́dún ṣàbúrú
òjijì ẹ̀ lásán kò gbọ́dọ̀ dúró bí aburú ó yẹ kó sọ fún wọn. bèrè ìmáàmù lọrin ẹ̀yọ́ ọmọ lọ́rin ẹ bá ń jí ìmáàmù lọrin náà ó ti ń sùn ẹ jí dìde tó bá sùn kẹ́ dá mi sí lórí kí ló jọ ìyàwó di fún tí ó lè gbẹ́dìyẹ ẹ̀yọ́ ọ̀fẹ́ rẹ̀ bọ̀ mọ̀ ń bọ̀ o mo kọ́kọ́ fẹ́ sálámọ̀ sí torí pé ọjọ́ ti ń lọ kábíyèsí máa sùn ní ó ti sùn báyìí. ṣé mọ̀ wípé ayé máa ń fẹ́ràn ibi tí wọ́n ti fẹ́ já ránkì àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fọ́lù ẹ̀ ńgbà náà wọ́n ń kíkú iṣẹ́ ó wá lo method kan ó wá sápamọ́ sábẹ́ alùsùnà wà jàmáà àwọn alùsùnà wà jàmáà wá wẹ́kọ̀mù ẹ̀ nítorí wípé wọ́n rí pé ó ń ṣe bí ara wọn tí ò lè ń ṣe ara wọn mo ti sọ pé irùngbọ̀n tí Saidi dá sí yẹn Saidi ti dá irùngbọ̀n yẹn sí lágbà tó ti mu gbó tó ti mu ọtí mo ní àwọn fídíò fọ́tò ẹ̀ tẹ́ pé ìgbà tó mu gbó tó mu ọtí ló ti dá irùngbọ̀n yẹn sí irùngbọ̀n torí Ọlọ́run kọ́ irùngbọ̀n torí Ọlọ́run kọ́ ní irùngbọ̀n Saidi tẹ́bàdẹ̀ lọ́wọ́ irùngbọ̀n yẹn sìn ẹ rí pé àṣẹ súnà wàjàmáà kò tẹ̀lé lórí irùngbọ̀n yẹn mọ́ torí pé ó ti gé irùngbọ̀n yẹn ó dẹ̀ ti dá yẹ fẹ́yìn tó bá ní nazar ẹ lọ wo old video Saidi nígbà tí irùngbọ̀n ẹ̀ ti funfun tẹ́wà lọ wo sí new video ẹ̀ sìn ẹ rí pé ó ti gé tẹ́lẹ̀tẹ́lẹ̀ irùngbọ̀n yẹn yọ dáadáa ó ti gé ó ti cut ẹ̀ ó dẹ̀ ti dá yẹ wàláì kẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀yin alùsùnà wàjàmáà ẹ wà nínú ẹni tó ṣe aburú fún ilẹ̀ Yorùbá mo bọ́ máa sọ tọrọ fún yín gbogbo ẹ̀yin alùsùnà wà lérò pé ó ń ṣe lára yín ni mo ní àǹfààní àti bá àfáàmù fọlọ́run sọ̀rọ̀ níjẹta wọ́n pè mí wọ́n béèrè nọ́mbà èèyàn kan lọ́wọ́ mi mo wá fún wọn wọ́n wá ń banújẹ́ lórí ọmọ tó lóun ò ṣẹ̀sìn wọ́n yẹn ọmọ ẹ̀yìn Yorùbá ni wọ́n wá ń banújẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yẹn wọ́n sọ pé àfáàmù fọlọ́run sọ ẹ wà nínú ẹni tó ṣàkóbá fún ìsìláàmù wọ́n ní nọ́nà wo mo ní ọjọ́ kìíní àná tẹ lọ jókòó ti Saidi Shittu lórí péèjì ẹ̀ ṣé gbàgbé ni wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó wà lórí péèjì ńgbà náà ẹ̀yin lẹ introduce ẹlẹ́bọ sórí péèjì yín ẹ̀yin àti Saidi lẹ́jọ́ gbé ẹlẹ́bọ wá sórí péèjì yín ẹlẹ́bọ tí ẹ gbé wá sórí péèjì yín ńgbà náà tẹ̀yin torí pé ẹ̀yin pé ó fún yín nílẹ̀ ó fún yín ní kí ó bá yín ó fún yín lẹ̀kẹ́ fún kọ́mọ́láṣí tẹ́ ẹ̀ mọ àníyàn tóun torí ẹ̀ wá sórí péèjì yín mo dẹ̀ sọ ńgbà náà fún yín mo ní pé ẹni tẹ́ ẹ gbé wá sórí péèjì yìí ó fẹ́ wá kó ìsìláàmù lómi ọbẹ̀ fẹ́ wá lù wá ní jìbìtì nínú ìsìláàmù ni àmọ́ nítorí wípé àti jẹ àti mu Saidi Shittu kò rí aburú tí ẹlẹ́bọ yẹn fẹ́ ṣe fún ìsìláàmù níjọ́ náà lọ́hùn aburú yẹn ló ti wá aburú yẹn ti bẹ̀rẹ̀ báyìí aburú ọjọ́ ohun tí mo sọ màá wá sọ fún yín ìdí tó fi bẹ̀rẹ̀ báyìí o ní ìgbà náà tí wọ́n gbé ẹlẹ́bọ wá sórí péèjì tí ẹlẹ́bọ ń sọ wípé òun ò ṣe ìsìláàmù yín o ẹbọ lòun ń ṣe o òun ò dẹ̀ lè fi ẹbọ òun lẹ̀ torí ẹbọ òun yẹn ló gbé òun ẹbọ òun yẹn ló sọ òun di bóun ṣe dà ẹ gbàgbé wípé ọjọ́ tẹ gbé wá yẹn rántí èrò tẹ rí njọ́ náà ọjọ́ yẹn lẹ kọ́kọ́ rí èrò tó pọ̀ jù lórí péèjì yẹn lórí péèjì Saidi yẹn ẹlẹ́bọ yẹn wá ń sọ njọ́ náà pé ó dòun lójú lọ́dọ̀ Ọlọ́run pé tí wọ́n bá kọjú ìbọn séèyàn tóun fèsì wọn báyìí tóun fèsì wèrè báyìí tí wèrè ń bọ̀ báyìí tóun yìnbọn fún báyìí tóun yìnbọn fún báyìí orí péèjì yìí ló ti sọ o orí péèjì yìí ló ti sọ o níbi tí gbogbo mùsùlùmí lágbàáyé wà tí wọ́n ń wò yín ní àwọn mùsùlùmí tó dẹ̀ wà ń lu òyìnbó tó yẹ pé ìsìláàmù wọn ó ti ń yọ tí ìsìláàmù wọn ò báláǹsì mọ́ wọ́n wá rí ẹlẹ́bọ yẹn wípé ẹni tó lè máa sọ̀rọ̀ báyìí tó dẹ̀ ń rí báyìí tọ́lọ́hún dẹ̀ ń ṣàánú ẹ̀ báyìí dájúdájú ohun tó ń ṣe yẹn ojú ọ̀nà ni ìgbà mélòó lọ́pọlọ èèyàn fi ń tọ̀n ìgbà mélòó lọ́pọlọ èèyàn fi ń tọ̀n ọjọ́ tí Saidi Shittu máa wá ń ṣe bàbá ń barí ẹ̀ tí Saidi Shittu máa wá polówó ẹbọ fún gbogbo mùsùlùmí àgbáyé tí Saidi máa polówó ẹbọ fún gbogbo mùsùlùmí àgbáyé ó wá tún gbé Sheikh Imuran ẹlẹ́yà àfá Imuran ẹlẹ́yà ó dùn mí wípé ẹ ríran o wàláhì ẹ ríran o ṣùgbọ́n àìnù lẹ́ni ẹ̀ ní nọ́tọ̀rù ẹ má bínú tó bá dàbí èbú
àínú ni àfá Imuran ní wọn ní nọ́zọ̀rù torí tó bá ní nọ́zọ̀rù ni wọ́n á mọ̀ pé Saidi mọ́ ọmọ tán wọn lọ sí ilé olóyè Sunday Igboho ńgbà yẹn ni mi ò bú Sunday Igboho mi wá bú Sunday Igboho mo wá sọ reality torí pé wọ́n fẹ́ gba Sunday Igboho náà lámọ̀ràn lákúndì níkún ní kẹ́ má ṣe ẹbọ yín ní kẹ́ má ṣe ẹbọ Ọlọ́run ló ń fìyàn mọ̀nà ṣùgbọ́n àwọn àdánwò tí Saidi fẹ́ máa fi olóyè Sunday Igboho dálẹ̀ nínú Islam wa lèmi ò ní gbà èmi ò ní gbà o wàláhì èmi ò ní gbà gbogbo tó bá gbà la máa fi lórí mídíà yìí ó wá gbé àfá Imuran ẹlẹ́hà lọ síbẹ̀ ọjọ́ tó gbé àfá Imuran ẹlẹ́hà lọ wọ́n gbé live gbogbo mùsùlùmí àgbáyé wá ń wo ọlá tọ́lọ́hun ṣe fún Elebo gbogbo mùsùlùmí àgbáyé wá ń wo ọlá tọ́lọ́hun ṣe fún Elebo àwọn tí Islam ti yòó lára wọn tí wọ́n ní mọ́nì wọ́n wá ronú kékeré wípé ihun tó lè mú Ọlọ́run ṣàánú Elebo tó yìí dájúdájú bí yóò bá sin lọ́wọ́ Ọlọ́run lè kẹ́ ihun tó mú ọ̀pọ̀lọpọ̀ yàn fall in love nìyẹn ihun tó mú yàn ọ̀pọ̀lọpọ̀ yàn fall in love gbogbo àyàn rántí pé Yorùbá nation ò tí ì dé o Yorùbá nation ò tí ì dé ńgbà náà o lọ́jọ́ tá à ń sọ ọ̀rọ̀ yìí o gbogbo ayé wa nífẹ̀ẹ́ ọkùnrin yìí Uban German wọ́n nífẹ̀ẹ́ kọjá àyè wọ́n nífẹ̀ẹ́ ọkùnrin yìí kọjá àyè ẹ jẹ́ lè sọ kíní kan fún yín gbogbo ẹni tí a bá ń pọ́nlé lórí tá bá ń pọ́n èèyàn kan lé a fẹ́ kí gbogbo ayé nífẹ̀ẹ́ ni tí a bá ń kan èèyàn kan lábùkù a fẹ́ kí gbogbo ayé kórìíra ẹ̀ ni àpọ́nlé tí Saidi Shittu àti àfàmọ́fọ́lọ́hun ṣọ́ ń ṣe ń gbà náà fún lóyè Sunday Igboho ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nífẹ̀ẹ́ rẹ̀ tó dọ̀rọ̀ bá dé ẹjẹ́ asọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wá gbé ìfẹ́ ẹ̀sẹ̀ mi láwọn tí Islam ò yé dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọ́n wò pé tọ́lọ́ fi lè kẹ́yàn báyìí mo sọ fún yín pé mo nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho tẹ́lẹ̀ àmọ́jọ́ tó débi ẹ̀sìn mi ìyọjọ́ ìnìfẹ́ yẹn kúrò tẹ́tírí ẹ̀sìn làkọ́kọ́ tí mùsùlùmí ọ̀dọ̀ kọ́kọ́ protect ẹ jẹ́ ká gbàgbé wípé ìṣesí mi ò jọ tẹ̀yìn àlùsùn náà ẹ jẹ́ àgbà wípé Ọlọ́run bó ṣe rán mi bọ́lọ́run ṣe fẹ́ ló ṣe rán mi yìí but ẹ jẹ́ kí n lọ mọ kí ni kan pé ẹ̀sìn wà lẹ́mìí mi àsìbírọ̀ bí jálọ̀láwù máa fi kàlbí gẹ́rùlá kò sí ohun tó ń bẹ nínú ẹ̀mí mi tó ju ọba tó ní mí lọ lọ́sọ pé tí mo bá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run rí lájọ́ tí mo ti gbọ́njú tí mo ti ń ṣiṣẹ́ òwòlẹ̀ tí bá ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run kọ́lọ́run fi ìyà ajé àtàlẹ̀kì àmọ̀ jẹ mí ìṣesí mi lè má jọ ti yín o àmọ́ bí tí Ọlọ́run wà lẹ́mí mi ó ga nígbà náà lọ́hùn bí mo ṣe nífẹ̀ẹ́ lóyè Sunday Igboho tó Saidi ló lẹ́kìn tó máa padà sẹ́yìn o mo dẹ̀ máa sọ tó ọ̀fọ̀ lóyè Sunday Igboho lẹ́ni bí mo ṣe nífẹ̀ẹ́ lóyè Sunday Igboho tó ọjọ́ tí wọ́n grant interview lọ́dọ̀ bọ̀bọ̀ tó ṣaláìsí yìí kí ló fẹ́ jẹ́ náà o orúkọ ìsáfà mi lórí tó wà ní France yí pé àwọn máa lọ gba Saidi Shittu lẹ̀ àwọn dẹ̀ máa ní kó máa bú gbogbo àfáà ilẹ̀ Yorùbá mo ní ẹ kó ń bẹ́ẹ̀ tẹ́ bá gbéná sórí màá sọ elémi ò wá bú èbú mọ́ àmọ́ ìyẹn àfáà ilẹ̀ Yorùbá ni mo fẹ́ bá sọ òtọ́rọ̀ mo fẹ́ flash yí báàkì ni kẹ́ lè mọ àdánwò tí Saidi ti dá sílẹ̀ nílẹ̀ Yorùbá ó tún wá fẹ́ dà mí ilẹ̀ ìyẹn mo fẹ́ gbogbo ìyẹn àfáà ilẹ̀ Yorùbá sí ẹ jẹ́ kó rí wá pé ìsìláàmù ló fún yín lórúkọ ìsìláàmù ló sọ yín di mọ́ọ̀mù ìsìláàmù ló sọ yín di gbogbo ń tẹ̀dà yín ṣéwù ẹ̀yin alùsùnnà wà jàmáà ìsìláàmù làkọ́kọ́ tó lọ́kọ́ máa béèrè lọ́wọ́ yín Saidi wá gbé àfá Imuran ẹlẹ́hà lọ àfá Imuran ẹlẹ́hà náà wá wọṣọ bí ọba ó wá kanlẹ̀ gógógó wọ́n náà lọ ṣe dáwà fún Sunday Igboho dáwà tẹ́lẹ̀ ṣe off camera off camera tó bá wá gba ìsìláàmù tán kẹ wá padà wá ṣe ìzíàrú ẹ wá gbé live Saidi wá bá yín gbé live ní dáwà tí Sunday Igboho ò lè gbà lọ́wọ́ yín ibo lẹ́yìn ìdí ẹ̀ sí wọ́n flash yín ni wọ́n fi ọlá wọn gbogbo ayé wọ́n mọ̀ fi ṣéwù Imuran ẹlẹ́hà nítorí pé nígbà náà lọ́hùn
ní alùsùnà wà jàmáà àfá Imuran ẹlẹ́ ní kíbla gbogbo wọn wọ́n wá mọ̀ọ́mọ̀ gbé àfá Imuran ẹlẹ́ àlọ síbẹ̀ gbogbo ohun tó ń jẹ́ àwọn alùsùnà wà jàmáà wọ́n wá tẹ̀lé Saidi lọ síbẹ̀ torí pé gbogbo ẹni tó wà lórí program ńjọ́ yẹn wọ́n tẹ̀lé Saidi lọ sí ọ̀dọ̀ Imuran ẹlẹ́ àní ọ̀dọ̀ Sunday Igboho ni látara bẹ́ẹ̀ ẹni tí Islam ẹ̀ fúyẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fọ́nì lọ Sunday Igboho Saidi wá bẹ̀rẹ̀ sí ní ròyìn Sunday Igboho lórí platform bí ká sọ wípé ìkànnà àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run rán sí wa ni ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín o gẹ́gẹ́ mo yẹn sọ gbogbo ẹni tí a bá ń ròyìn tá a bá ń punish ẹ̀ báyìí tá à ń túnṣe báyìí tá à ń túnṣe lórí mídíà à ń gbin ìfẹ́ ẹ̀sẹ̀ mi àwọn èèyàn ni o èmi àti ẹ ò rí Jésù o èmi àti ẹ ò rí ànábì Muhammad o wọ́n ròyìn ànábì fún wa la fi nífẹ̀ẹ́ báyìí o wọ́n ròyìn Jésù fún wa la fi nífẹ̀ẹ́ báyìí o Saidi wá ń ròyìn Sunday Igboho fún àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí wá nífẹ̀ẹ́ Sunday Igboho ẹ wá wò lẹ́ni ìgbà tí Yorùbá nation wá bẹ̀rẹ̀ mo wá sọ kinní kan mo dẹ̀ fẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Saidi ló fẹ́ mú mi sọ o Saidi ló fẹ́ mú mi sọ bọ̀ máa sọ torí pé tí Sunday Igboho náà ò bá sọ fún Saidi pé òun ò rán níṣẹ́ kó má gbé Sunday Igboho wá tó di platform ní Islam mọ́ save your soul ló pé ó ti ń kill soul you are killing the Muslim soul ó ń pa sóòlù mùsùlùmí láti máa wá ṣe àpọ́nlé ẹlẹ́bọ ó ń gbé ìfẹ́ ẹ̀sìn wọn lẹ́mìí nínú àwọn ó ń gbé ìfẹ́ ẹ̀sìn wọn lẹ́mìí tèmi dẹ̀ mọ̀ ọjọ́ tí Sunday Igboho fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá nation tí mo bá pa irọ́ tí mo bá parọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni kí Sunday Igboho kó ṣàlẹ́ mo mọ̀ ọjọ́ tí Sunday Igboho fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá nation tájọ́ ń sọ̀rọ̀ lórí fóònù báyìí tí Sunday Igboho sọ fún mi pé ẹ má wọ́ọ́rí gbogbo ẹ̀yin àfà ọjọ́ tí a bá gba Yorùbá nation kò ní kù mọ́ṣáláṣí kò ní kù ṣọ́ọ̀ṣì kan nílẹ̀ Yorùbá tí Sunday Igboho bá mi sọ bẹ́ẹ̀ kọ́ ló má gba gbogbo ìbádà mi kọ́ ló má gba gbogbo ìforíkanlẹ̀ mi mo gbọ́ lẹ́nu Sunday Igboho pé táwọn bá gba Yorùbá nation kò ní kù mọ́ṣáláṣí kan kò ní kù ṣọ́ọ̀ṣì kan gbogbo yín máa padà sí Saudi àwọn ṣọ́ọ̀ṣì máa padà sí Jerusalem wàláì ibẹ̀ ni mo ti mọ̀ pé àwọn ilé ìfẹ́ bá Ọlọ́run jà ní o pé tí Yorùbá nation ò bá succeed àníyàn tán torí ẹ̀ gbé kalẹ̀ òun nìyẹn gbogbo àwọn tó wá jẹ́ mùsùlùmí tó wà lórí péjì Saidi tó ń follow Saidi gbogbo wọn wá nífẹ̀ẹ́ lóye Sunday Igboho wọn tara Sunday Igboho wọn lọ darapọ̀ mọ́ Yorùbá nation wọ́n lọ darapọ̀ mọ́ Yorùbá nation ẹ wá wo lẹ́ni 90% or 95% ní mùsùlùmí tó darapọ̀ mọ́ Yorùbá nation tó ti di ẹlẹ́bọ ẹ kàn wò wọ́n bẹ́ẹ̀ yẹn ni o àwọn tó lè jáde lẹ́ ń rí yẹn o ẹ kọ́ ọmọbìnrin kan ọmọbìnrin tó ń pèrè ní Yorùbá wuyì tó ní òun ti di Èṣù wuyì mo dẹ̀ ń wo fídíò ọmọbìnrin yẹn wàláì tàláì súnmọ́ bí láìláìláìláìlá wàláì mo dẹ̀ ń sunkún nígbà tó ọmọbìnrin yẹn tó pé òun ò ṣe ìsìláàmù mọ́ ọmọbìnrin yẹn wá sọ ọ̀rọ̀ kan láti fi jẹ́rìí ọ̀rọ̀ mi ó ní Saidi Shittu ló yẹ kó òun nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho. ẹ wo màá sọ fún yín bí Saidi Shittu bó ṣe jẹ́ kí n ìfẹ́ tí mo ní Sunday Igboho tó pọ̀ tó báyìí Saidi Shittu ló jẹ́ kí n ní ẹ bá mi hashtag ẹ mo kó máa wà lábẹ́ ṣó ẹ mo máa wo fídíò yìí tí nǹkan tí mo sọ yìí tó bá pé irọ́ ni nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho tó bá pé irọ́ ni kó bring ẹ̀ hàn tó bá pé irọ́ nìkan tí mo sọ yìí ẹni kí Saidi Shittu ẹni kó bring ẹ̀ dán bàbá ò sọ fún mọ́ni máa ń treat obìnrin ó bẹ̀rẹ̀ sí gbà Yorùbá ní kò tẹ́ ní kí n máa ṣú ẹ̀ fún yín èèyàn oníṣẹ̀ṣe mo fi Ajíbọ́lẹ̀ dán mo fi kí yín ọ̀rọ̀ tó ń gbénu lédè tó ń kún ìmú mo fi kí yín mo fi àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágbogbo dẹ ají má jẹ nǹkan tó léegun ọ̀rọ̀ tó ń gbénu lédè tó ń kún ìmú mo fi kí yín gbogbo jáwéjáwé gbogbo wàgbòwàgbò mo fògùn lákàyọ̀ ọ̀sìn mọ́lẹ̀ olómi ńlẹ̀ fẹ́ jẹ̀wẹ̀ òláṣọ ńlẹ̀ fi mọ̀ kí mọ̀ bóra mo fi kí yín mo fi láàlú ògiri okùn
òbẹ́lẹ́kún sunkún kẹ́lẹ́rù kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn sẹ̀jẹ̀ mo fi kí mo fi yá mi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ awẹ́dẹ́ kó tó wẹ mọ́ mo fi kí mo fi yé mọ́já yé mọ́rò mo fi kí mo júbà ẹ jẹ́ kí bá mi ṣe. ṣé mo pé ohun tí mò ń sọ yìí lọ́mọbìnrin yẹn sọ jáde lẹ́nu ọmọbìnrin yẹn wá ń sọ̀rọ̀ ó ní mùsùlùmí lòun after 30 years lòun lọ kéwú òun wá kéwú tán òun náwó fún àwọn aláàfáà òun bọ̀ ní Amẹ́ríkà ihun tóun kọ́kọ́ dìdá ní inú ẹrù òun Al-Qur'an Karim ni la ilaha illallah ó ní Quran lòun kọ́kọ́ dì sínú ẹrù òun àmọ́ kí lóbìnrin yẹn darapọ̀ mọ́ Yorùbá nation díẹ̀ Islam yẹn dẹ̀ bọ́ lọ́wọ́ ọmọbìnrin yẹn dẹ̀ announce pé òun di èṣù bíi òun di èṣù ẹ bá ń bẹ ọmọbìnrin yẹn má torí èèyàn kan fi ayé àtọ̀run ẹ̀ ṣeré má torí ẹnìkan fi ayé wọ́n máa ń frustrate èèyàn lórí media mo understand nǹkan tó ń ṣe ọmọbìnrin yẹn tí bá mi understand ọmọ pa tó ló ti ṣe ìyàwó mi rí wọ́n ti frustrate ìyàwó mi rí njọ́ kan tó dẹ̀ bú sígbe lórí media tó dẹ̀ ń sún gbóhùn òṣè Islam mọ́ ọjọ́ náà mo wà ní Dubai mo jẹ́ kó mọ̀ pé ẹni bá ṣàbúrú fún ẹni kò sọ má torí ẹ̀ fi Islam lẹ̀ ọ̀rọ̀ obìnrin yẹn dẹ̀ ń pa mí lẹ́kún ṣùgbọ́n kíní kan tí mo detect lára ọmọbìnrin yẹn ni wípé àkọ́kọ́ majority tí èmi ní tí mò ń bá ọmọbìnrin yẹn lò Saidi òní because àìmọye ìgbà lọ́mọbìnrin yẹn ti bú mi àìmọye ìgbà lọ́mọbìnrin yẹn ti call sórí program Saidi Shittu pé èmi ló máa gbé ṣépè kódà ọjọ́ kan tí ó call sọ́dọ̀ Saidi Shittu òun ló sọ fún Saidi Shittu pé èmi ti fi mọ́kíláṣí ilé mi mo ti fi rẹ́ǹtì mo mọ̀ pé òun ni ṣùgbọ́n èmi ń lo majority pé èmi náà nóbìnrin lé kí mama fóbìnrin lé sí fún kí ni mama ẹ bá mi share program ìjọyìn tọ́lọ́ ẹ bá mi share kí ni mama fún obìnrin lé sí fún kí wọ́n á mú ọ̀rọ̀ obìnrin kó níyàwó lé ìyàwó mi gan lè sọ̀rọ̀ sí mi náà ṣùgbọ́n tó gbé Saidi ìnáwó báàbù làákàyè kò ní làákàyè number 1 number 2 ohun tó ń ṣe kò ṣe nítorí Ọlọ́run ó ń ṣe nítorí àti jẹ ni ló fà á pé ìgbà tó ọmọbìnrin yẹn tí Saidi jáde iṣẹ́ tí Sunday Igboho ràn ló wá jẹ́ àmọ́ kò fi làákàyè jẹ́ ló bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn ṣe pé ìpè yẹn ti pọ̀ ju kí la gbé kẹ jù tó máa ní pé kò ní dá fún wọn tọmọtọmọ kí ló dé ọmọbìnrin yìí tí frustration dẹ̀ ti wà lára ẹ̀ tí bá ní mi understand ọmọbìnrin yẹn wà láì ọmọ pa o tó bá ọmọbìnrin yẹn ṣe ń sọ̀rọ̀ mo ń feel fún ọmọbìnrin yẹn mo mọ tó ń ṣe ọmọbìnrin yẹn torí wípé àkọ́kọ́ níbẹ̀ ni wípé èèyàn tó fi Nàìjíríà lẹ̀ tó ti rí ọlá rí Nàìjíríà tí ìṣòro bá wá dé tọ́lọ́run bá gba láyẹn lọ́wọ́ ẹ̀ tó bá sá wá sí ìlú òyìnbó láti pé ó fẹ́ fi ìlú òyìnbó cover up kó lè tètè pick padà tó bá dé ìlú òyìnbó ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tí nǹkan ò bá yàtọ̀ táwọn tó pé ó fi ilẹ̀ ńlé wọ́n tún wá ń bẹ́ta nílùú òyìnbó ẹ̀mẹ́ka parọ́ ó máa ní skánskán o ó máa wà depressed number 1 number 2 tí ó bá wà nílùú òyìnbó tí ìwé ò bá tí jáde tí ó bá wà nílùú òyìnbó tí ìwé ò bá tí jáde tí ìwé ò bá jáde nílùú òyìnbó wàláhì tó bá rẹ́rìn ó ń sunkún ni tó bá sùn kò ní dọ́kàn kò wá ní rí èèyàn kan tó ń travel lọ tó ń travel bọ̀ tí ò bá ní ẹ̀mí Ọlọ́run ojoojúmọ́ ló máa banújẹ́ ojoojúmọ́ ló máa banújẹ́ torí pé arọ́tẹ́ rí yẹn ó fẹ́ jó ẹsẹ̀ ni ò jẹ́ èèyàn tí ò níwèé fẹ́ travel èèyàn tí ò níwèé fẹ́ ṣiṣẹ́ tó àìníwèé ni kò jẹ́ kí èèyàn má níwèé ìlú òyìnbó ó yáyàn ní wèrè kíákíá sọ́dà bí èèyàn bá wá lọ tọ́rù wọn tó bá lọ tọ́rù wọn ó máa ṣí ọ̀rọ̀ sọ so that ó jẹ́ kí ọmọbìnrin yẹn ṣinú bí
ó jẹ́ kó ṣinú bí èmi wá ń bẹ ọmọbìnrin yẹn kó jọ nítorí t'Ọlọ́run mo bẹ̀ nítorí t'Ọlọ́run mo fi Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo mo fi bẹ̀ wọ ọmọbìnrin yẹn má stop láti máa bú mi o máa bú mi lọ ṣùgbọ́n mo ń bẹ̀ nítorí t'Ọlọ́run má torí èèyàn fi Islam lẹ̀ jọ nítorí t'Ọlọ́run mo bẹ̀ nítorí t'Ọlọ́run Yorùbá wí mo má torí èèyàn fi Islam lẹ̀ wàláì bó ṣe lè nǹkan pẹ́ tó láyé àpè lọ́run jù bẹ́ẹ̀ lọ ó dá fẹ́ni tí ò ti ṣe Islam tẹ́lẹ̀ ó dá fẹ́ni tí ò ti ṣe Islam tẹ́lẹ̀ ju ẹni tó ti wà lójú ọ̀nà tó wà ní òun ò ṣe mọ́ lọ ó dá o mo bẹ̀ nítorí t'Ọlọ́run tó bá pẹ́ torí eléyìí máa torí ẹ̀bẹ̀ k'Ọlọ́run wọlé àníyàn tí mo ń torí ẹ̀bẹ̀ k'Ọlọ́run fi san mí lẹ́san jọ mo bẹ̀ nítorí t'Ọlọ́run lára burú tí Saidi dálẹ̀ nínú Islam lè rí yẹn ọmọbìnrin yẹn sọ pé Saidi ló yẹ kó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ó wá ti nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho jù. ẹ wo màá sọ fún yín bí Saidi Shittu bó ṣe jẹ́ kí n ìfẹ́ tí mo ní Sunday Igboho tó pọ̀ tó báyìí Saidi Shittu ló jẹ́ kí n ní ẹ bá mi hashtag ẹ̀ mo mọ̀ kó máa wà lábẹ́ ṣó mo máa wo fídíò yìí tí nǹkan tí mo sọ yìí tó bá pé irọ́ ni nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho tó bá pé irọ́ ni kó bí nǹkan hàn tó bá pé irọ́ nìkan tí mo sọ yìí ẹni kí Saidi Shittu ẹni kó bí nǹkan. ìfẹ́ yẹn ló wá ń dà láàmú ìfẹ́ yẹn ló ń pa bí ọtí nígbà tí Saidi wá ń gbé wọn ṣépè nítorí Sunday Igboho ihun tó mọ́ ọmọbìnrin yẹn wá fẹ́ ṣe tó fẹ́ torí ẹ̀yà wèrè ni pé Sunday Igboho tóun ti nífẹ̀ẹ́ ẹ wá fẹ́ gbà lọ́wọ́ òun àwọn tó bá gbà ló máa fi fún. Sunday Igboho tóun ti ló fà pé ìfẹ́ yẹn ti pọ̀ jù ìfẹ́ máa ń jẹ́ kíyàn ṣì ìwà wù. Love is silence language of the heart. Èmi ò gbéyìnbó inú àfáà kọ́ mo ní gbéyìnbó yẹn. Ìfẹ́ tí wọ́n ní Sunday Igboho yẹn ti pọ̀ jù. Ó dàbí gẹ́gẹ́ bí ìfẹ́ tí àwọn ọmọlẹ́yìn Kristi ní sí Ànábì Ìsá tó fi ń pè lọ́lọ́run, tó fi ń pè lọ́mọ Ọlọ́run. Ìfẹ́ náà làwọn Mùsùlùmí ní sí Ànábì tí wọ́n fi ń fún ní wàsílà lọ tó fẹ́ súnmọ́ Ọlọ́run. So that ìfẹ́ yẹn ta ló wá polówó Sunday Igboho Saidi Shittu ni o wàláì Sunday Igboho ní orúkọ tẹ́lẹ̀ o ṣùgbọ́n kò ń ṣe lórí mídíà péèjì Saidi ló wá bú Sunday Igboho ẹ wá wò lẹ́nìí lọ́jọ́ náà Saidi Shittu ó wá bẹ̀rẹ̀ sí ní làkàyàkà àwọn àfa gbogbo àfa ilẹ̀ Yorùbá débi wípé ẹbọ ó wá ń promote ẹbọ ó ń pọ́n ẹlẹ́bọ lé èmi ò sọ fún yín pé kí ọ̀kan wá ṣe Islam tí bá ti pa o lákún dìhìníkún wálé yẹ̀dínì ẹni bá ń ṣe ẹbọ rẹ̀ kó máa ṣe ẹbọ ẹ̀ lọ Ọlọ́run lọ́ba tó ń fi hàn mọ́nà àwọn tá à ń ṣe Islam Ọlọ́run máa yọ wá kó ní Islam káwọn máa ṣe Islam wa lọ ṣùgbọ́n lópin ìgbà tí àwọn ẹlẹ́bọ yìí tí wọn ò bá lè máa praise àwọn àfáà wa lórí péèjì tí wọn táwọn ń yẹ̀yẹ́ àwọn àfáà wa tí wọ́n ń yẹ̀yẹ́ ànábì wa táwọn òde ìta àti yẹ̀yẹ́ àwọn ọ̀gá tí wọ́n kí ló lè máa mú Saidi máa wá praise ẹlẹ́bọ lórí péèjì mùsùlùmí ó dẹ̀ pé ní save your soul ṣó o mọ̀ pé indirect òun kìlì sóòlù ni ọ̀rọ̀ tí mo sọ ń gbà yẹn ẹ wá rí lẹ́ni pé ọ̀rọ̀ yẹn ti wá sí ìmúṣẹ 95% gbogbo àwọn Yorùbá nation tó jẹ́ mùsùlùmí tó jẹ́ Christian gbogbo wọn ti dẹlẹ́bọ ẹ kàn lè máa rí ẹlòmíì kó sì ń wé láwà ni o wàláhì ó ti di babaláwo. ọba olódù tó mọ ọ̀rẹ́ ni àánú mo rí gbàdé ibi tí sẹ̀mí ayé mi dé yìí àfáàfọ kankan ló máa júwe pé nǹkan báyìí ló kù lọ́rọ̀ ti tèmi Ọlọ́run ló ní mí mi ìfọ́ fún yín mi nǹkan yín jẹ àfẹ̀yìn àfọ́ àti wa ẹ̀yin tẹ́ ẹ dúró re ẹ̀yin tẹ́ ní NAFDAC ẹ̀yin làwa kò jẹ àti ẹ̀yin tí wá oníṣẹ̀ṣe òdodo pásítọ̀ òdodo òun làwa fọ́ fún lákòjẹ ìfákan ìsọ́lá ń kí yín o wá oníṣẹ̀ṣe òdodo pásítọ̀ òdodo òun làwa fọ́ fún lákòjẹ ìfákan ìsọ́lá ń kí yín o ṣẹ́yìn orí gbogbo wa máa sẹ́ẹ̀tì ẹ máa wọ́ right gbogbo báyìí ṣe ń pẹ̀pẹ̀ ṣé ẹ mọ̀ pàánù kẹta bá ti wọnú ẹ̀sìn ẹ máa brainwash wa gbogbo aburú
lẹ máa sọ nípa àwọn ọ̀ràn wa gbogbo àwọn ancestors wa ọ̀rọ̀ burúkú lẹ máa sọ fún wa ẹ kó sí wa lórí débi pé tá a bá ti rí àwọn olóríṣà yẹn báyìí a máa ṣe lànàtù láàlẹ ṣódà ṣé ẹ mọ̀ tún mọ́ lànàtù láàlẹ ẹgbẹ́kẹ́gbẹ́ ọlọ́run kó máa bá wọn aburú ọlọ́run kó máa bá wọn ní jẹ́ bẹ́ẹ̀ o tí wọn ò ṣẹ̀wá tí wọn ò rò wá wọ́n dẹ̀ lè da níwájú ọlọ́run ọba ju ẹ̀yin dẹ̀ sẹ́yìn ká máa ṣe lànàtù láàlẹ yìí gbogbo èèyàn ní òdà tábàrí kìrìsìtẹ́nì náà àwùsùbìláì kí ló dé ẹ̀ lè fẹ́ sọ wádìí wèrè àwọn ọmọ aládé ẹ wá jẹ́ ká lo ìfẹ́ láàrin ara wa ẹ jẹ́ ká kógo ara wa kó tàn ọpọlọ yìí ó ti ya wèrè ẹ wo ẹ pè wọlé o fẹ́ ra ǹdọ. ẹ lè máa rẹ́ lómi kó tí ń ṣe mùsùlùmí o ó ti ń kéwu o wà láwọn ti di babaláwo wà láwọn ti di babaláwo so that inú àwọn àdúrà Saidi wa dá lẹ́ nìyẹn now ọmọbìnrin yẹn ó wá bínú oníwọ̀n ṣe Islam mọ́ mo wá fẹ́ fi àtàrà yẹn náà mo fẹ́ fi advice olóyè Sunday Igboho tó máa ti bọ́nú ara wọn ni olóyè Sunday Igboho mo ti ṣàdéhùn wípé gbogbo tó wà láàrin wa mo yọ̀ǹda fọ́lọ́run ọ̀rọ̀ méjì ló dá wa pọ̀ mo dúpẹ́ bọ́lọ́ bá mi ṣe yanjú méjèèjì àkọ́kọ́ lọ́rọ̀ ẹ̀sìn ní ìta fàtítí tẹ̀mú Yágàmbà ìsábẹ́ tó ní Yágàmbà ni máa bú mùsùlùmí ọlọ́run fún mi lájà àjàyè ọlọ́run fún mi ní Jagunmólú mo gba Yágàmbà rí kéèsì yẹn close ọjọ́ ìlàdéhùn wà láàrin mi àti yín pé ìyà gbọ́dọ̀ jẹ́ Yágàmbà rí mo dúró lórí ẹ̀ ọjọ́ ìlàdéhùn wà láàrin mi àti yín pé gbogbo tó ń jẹ́ voice yín mi ò ní play ẹ̀ mọ́ lórí mídíà mo dẹ̀ ti wà lórí ẹ̀dọ́lá àyàfi tẹ́ bá jáde tẹ́ bá challenge mi ọjọ́ ìlàdéhùn yẹn wà ọjọ́ ìlàdéhùn wà pé ẹ gbúdọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn mọ́ wọn ò dẹ̀ ẹ gbúdọ̀ wá sórí péèjì ẹ̀sìn wa mọ́ ẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ inú àdéhùn tá a wá ṣe ń gbà yẹn kan ti wá yẹ̀ báyìí o ìkan tó wá yẹ̀ ni wípé ìrákúntàn hajjatan mọ́rísìlán fàárísílìn akíìmán ẹni tẹ́ gbéṣẹ́ fún Saidi Shittu kò mọṣẹ́ jẹ́ ẹ wá ẹlòmíì gbéṣẹ́ yẹn fún Saidi ò mọṣẹ́ yẹn jẹ́ àkọ́kọ́ ẹ wo bóyá jẹ́ iṣẹ́ yẹn bóyá fẹ́ dà àárín ẹ̀yin àti àwọn tí ẹ̀dìjọ́ ń build ara yín bọ̀ tẹ́lẹ̀ àwa ti dúró pé kò sọ́nà bí Yorùbá nation ọlọ́dẹ̀dẹ̀ bá wa paná Yorùbá nation ìhun tó kù sí yìí ni pé eré bẹ́ẹ̀ ṣe fẹ́ padà sí Nàìjíríà ṣẹ́wárí eré bẹ́ẹ̀ fẹ́ padà sí Nàìjíríà yẹn tí ẹ bá fẹ́ kí Saidi da gbogbo nǹkan orúkọ pátá ẹ má wọn Saidi wá sórí platform Islam mọ́ olóyè Sunday Igboho tí ẹ bá fẹ́ kí Saidi da gbogbo nǹkan orúkọ pátápátá ẹ má wọn Saidi wá sórí platform Islam torí pé ó ń fi ọ̀rọ̀ yín yẹn dá wàhálà lẹ́sẹ̀ mí àwọn mùsùlùmí ẹ kì í ṣe mùsùlùmí platform àwọn ẹlẹ́bọ wà dáadáa tí wọ́n lè máa promote yín bẹ̀ láti pé kó máa wá fi yín polówó nínú Islam ní àwọn tí mùsùlùmí ẹ̀sìn òye kó máa wá tara ẹ̀ nífẹ̀ẹ́ yín kó máa wá tara ẹ̀ máa wá torí pé ìhun tó ń ṣe lákọ̀ọ́kọ́ ọjọ́ nàtíjà rẹ̀ lárí báyìí sí ẹ̀ lárí báyìí ìhun tó wá bẹ̀rẹ̀ ń sìn ìhun tẹ́mi ò fi ní gbà ní pé mo mọ̀ túmọ̀ ohun tó ti fẹ́ bẹ̀rẹ̀ ń sìn mo mọ̀ pé ìhun tó fẹ́ bẹ̀rẹ̀ ń sìn àkọ́kọ́ bẹ̀ ni pé ọjọ́ tí ogun le kò gbèjà yín o kò dárúkọ yín lórí mídíà o mo sọ gbogbo ẹnu ọjọ́ tí mo dúró tán pé kí ló fẹ́ ṣẹlẹ̀ tank ṣe one on one Saidi on bíbá bálákùpà bá ẹ̀dá kó fèsì mi inú ẹ̀ ń dùn gbà yẹn ni ẹ jẹ́ sọ̀rọ̀ fún yín inú Saidi ń dùn bí mo ṣe ń kóbo yín ni inú ẹ̀ ń dùn torí pé ó rí yín gẹ́gẹ́ bí ẹni tí ó betray òun nípa ọ̀rọ̀ Yágàmbà rí Saidi ò dẹ̀ lè forí jìyìn láyé olóyè Sunday Igboho ó sọ ọ̀rọ̀ yẹn mọ́rọ̀ tó sọ nínú mọ́tò ńjọ́ yẹn ó sọ ọ̀rọ̀ yẹn ló sọ níbà jẹ́ ní sáré play fún yín ọ̀rọ̀ yẹn ó dọ́gbọ́n yí kò ń bí ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn sọ níbà yìí ẹ máa gbọ́ o ìhun tí ẹ ṣe fún ló fẹ́ sọ ń bí báyìí ó wá dọ́gbọ́n yí Saidi ò lè dárí jìyìn ìhun tí ẹ ṣe fún pa Yágàmbà rí ẹgbọ́n tó sọ níbà yìí. ló yàtọ̀ ní kọ́ bí wọ́n ṣe ń tẹ̀gbọ́n ṣe fún mi tó bá yẹ pé n fẹ́ bínú èmi mọ́mọ́dù. Tẹ́ńbọ́. mo ṣe pé wọ́n bá pé normal thing ni tó pé. ihun tí ẹ̀gbọ́n ṣe fún òun tóun bá lóun fẹ́ bínú òun wò òun mójú kó bẹ̀ normal thing irọ́ ló ń pa o
ó wá yí sọ̀rọ̀ mi ihun tẹ́ ṣe fún pa Yahya Gambari ó rí pé betray òun ni kò lè dáríjì yín láyé kò lè dáríjì yín láyé kò lè dáríjì yín so that ó ń wá gbogbo ọ̀nà láti yọ oró Yahya Gambari lára yín ni o ló ṣe fẹ́ dàárín àti gbogbo àwọn tí wọ́n ń bá yín ṣe bọ̀ tẹ́lẹ̀ rù Saidi máa ń lo ọpọlọ gan èmi wá fẹ́ gbà yín nímọ̀ràn báyìí olóyè Sunday Igboho èmi ti yọ̀ǹda gbogbo ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n kí mi má bẹ̀rẹ̀ mi ò ní gbà kí Saidi máa wá fi yín polówó lórí platform Islam o mi ò ní gbà o torí pé àdánwò tó ṣe fún Islam àkọ́kọ́ tí gbogbo àwọn àfáà yẹn ń wò níran ló ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o mi ò ní gbà o it's better kó lọ open page mi ṣẹ́tìrí save your soul tó náà fi ń save sóòlù àwọn mùsùlùmí yẹn ó lè wá máa kíìlì sóòlù mùsùlùmí sẹ́ mi ò ní gbà orú yìí pọ̀ because ó tún fẹ́ bẹ̀rẹ̀ báyìí nígbà tó ojú ogun lé kò polówó yín o ó wá rí fìrìfìrì ó gbọ́ fìrìfìrì kó ṣeé ṣe kọ́lọ́hún padà dá yín padà sí Nàìjíríà ó wá gbé yín sórí ó wá bẹ́ẹ̀ náà kí àwọn tó ń ṣiṣẹ́ bọ̀ tẹ́lẹ̀ ó fẹ́ gun orí iṣẹ́ wọn èmi ò sọ́pọ́ọ̀tì kankan náà méjèèjì o ṣùgbọ́n bí iṣẹ́ kí yóò ń bẹ́ṣù jà ni kò kankan lọ́mọ ṣùgbọ́n lórí pé òun fẹ́ máa wá polówó Islam ó fẹ́ máa polówó yín lórí péjì Islam láti máa wá fi poison mind àwọn mùsùlùmí àìmí ò ní gbà o àyẹ̀wò tó bá ti ń gbé wá èmi máa jáde o kódà pé a máa bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀ṣì nǹkan mi o ẹni pé mo ti dákẹ́ mo ti gbà pé kọ́lọ́n bá wa gbogbo tó di ṣẹlẹ̀ sí yín kọ́lọ́n bá wa wá ìyànjú sí kọ́lọ́n bá wa tún yín sílẹ̀ kọ́lọ́n bá yín pa sí Nàìjíríà olóyè Sunday Igboho ẹ mọ̀ kí péèjì mi náà àwọn tó ń ṣọ́ mi tó ń wò mí o mo mọ tí mo tún lè lọ́ọ̀ṣì sórí péèjì yìí o tí gbogbo ìlú tún máa dàrú wàláì kẹ́lí bí Saidi ṣe ya wèrè jẹ́ pé tó bá ti fẹ́ lọ sí Nàìjíríà á dẹ̀ wálẹ̀ pé ń sin wà Nàìjíríà ó dẹ̀ wálẹ̀ báyìí gbogbo àwọn tó mọ̀ pé ó lè gbé òun ó mọ̀ pé gbogbo wọn ti wà ní Mọ́kà wọ́n lè fọlọ́pàá gbé wọn ti wà ní Mọ́kà bàbá Muideen Bello tó mọ̀ pé tó lè gbé òun ó lọ mú àwọn ọmọ ọmọlẹ̀ ẹgbẹ́ kò pòsì ààrẹ ó máa dẹ̀ tó bá tún kó Nàìjíríà sí tó padà sí Belfast á tún lọ́ọ̀ṣì nǹkan míì tí ariwo tún máa sọ lórí mídíà bẹ́ẹ̀ lèmi náà ṣe mọ tí mo lè lọ́ọ̀ṣì o èmi ò kàn fi ń ṣe aburú ni o olóyè Sunday Igboho mo mọ tí mo tún lè lọ́ọ̀ṣì tíjọba máa tún gbọ́ máa ní Igboho sọ eléyìí Igboho ṣe eléyìí mo mọ wàláì mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ fídíò yín ni máa lọ́ọ̀ṣì ṣùgbọ́n mo ti fi gbogbo yẹn lẹ̀fọ́ lọ́ọ̀ mi ìfẹ́ máa ṣe mọ́ tí ẹ wá mọ̀ pé ẹ fẹ́ kógun mi kí Saidi kó dẹ́kun láti mọ́ wá polówó yín lórí platform Islam torí pé tó bá ń sọ̀rọ̀ yín lọ akọ̀ yà síbi ọ̀dọ̀ àwọn àfáà ni gẹ́gẹ́ bó ṣe lánàá ọ̀rọ̀ yín ló ń bá bọ̀ ẹ̀yin wèrè Salafi 1990 mo ń bọ̀ àbá yín o kò ní dá fún yín ìwọ ń ṣépè fún àwọn onísálàfí Salafi tànàbí Muhammad òun ṣépè fún wọn ó dẹ̀ ń pọ́n ẹlẹ́bọlé kí ló mẹ́sàgì ló ń pass fún àwọn tó ń gbọ́ ẹ mẹ́sàgì wo ló ń pass fún àwọn tó ń gbọ́ ẹ dàtútò ṣe kọ́ máa pọ́n ẹlẹ́bọlé kọ́ máa yàkàyàkà àwọn onísálàfí àwọn onísúfí àìrọ́ tẹ́lẹ̀ gbogbo ọpọlọ yẹn ó ti lò tẹ́lẹ̀ fún àwọn alùsùnà wal jamaa ó ti jẹ lọ nísìn èmi ò ní gbà o sọ́dọ̀ tó lè Sunday Igboho bá ń gbọ́ mi iṣẹ́ tẹ̀ ẹ̀ràn yẹn lọ́rùn ẹlòmíì àwọn tẹ́tíjọ́ ń bá bọ̀ èmi ò ní kọ́ máa bú mi kọ́ máa bú mi ṣùgbọ́n èmi ò ní gbà kí Saidi tó máa fi Islam page fi polówó ẹbọ torí ó fi ń kó ròyìn bá àwọn mùsùlùmí àmọ́ tó fẹ́ fún yín nìyẹn